Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú ìsinmi o. A kú ìsinmi òní o. Àná ti lọ, ó kù òní, àná weekend. Èní yìí, ọjọ́ ìsinmi. Wọ́n ní, Calabash carrier. Ashley o. Ashley o. Ṣé wọ́n jẹ́ ọmọ ìlú ni Ashley jẹ́ ọmọ ìlú? Ṣé pé ọmọ ìlú àbí bọ́lọ̀ ṣe dá gbogbo wa sí orílẹ̀ ayé yìí? Ṣé wọ́n ní dandan tí èèyàn bá fẹ́ ìyàwó? A rí ká nínú Bíbélì, a dẹ̀ rí ká nínú Quran, a dẹ̀ rí gbọ́ rí. A rí rí o pé tí èèyàn bá fẹ́ yan ìyàwó, pé Ọlọ́run sọ nínú Bíbélì pé àbó sọ nínú ìwé Olúwa, ìwé Ọlọ́run pé tó bá fẹ́ yan ìyàwó, o gbọdọ̀ yan, bá fẹ́ yan ìyàwó, o gbọdọ̀ yan ìyàwó ní ìlú tó wà. Ìlú yẹn gangan, kó má lọ fẹ́ ẹni, má fẹ́, ó wù ẹ́ o, kò wù ẹ́ o. O ṣá make sure pé o gbọdọ̀ fẹ́ ẹni tí ó wù ẹ́. Pàápàá jùlọ o dẹ̀ gbọdọ̀ fẹ́ ẹni tó wà ní ọmọ ìlú yẹn gangan. Ìwọ̀n tí Bíbélì sọ fún wa pé pé ẹni tó bá fẹ́ ìyàwó rere, pé ó rí ojú rere Ọlọ́run, nǹkan tá rí ká nínú Bíbélì nìyẹn. Àwa rí ká pé ẹni tí ò bá wù ẹ́ tó sọ pé kó force òun láti fẹ́ òun, pé Ọlọ́run ní kí èèyàn máa fẹ́. No now. Òun ló dífá fún Ashley. Òun ló dífá fún Ashley o. Tí Ashley fi sọ wípé àtàwọn láfọ̀gìdì tó fi sọ wípé láyé. Torí nǹkan tí a rí tí wọ́n ní Ashley ń sọ ni pé, láìpẹ́ òun ọmọ onílẹ̀, òun ọmọ ìlú yìí, gbogbo àwọn obìnrin tí ò bá ṣe ọmọ onílẹ̀ tí kábíyèsí lọ fẹ́, òun máa fi ojú wọn dán rin. Ló ṣe bẹ̀rẹ̀ sí ní kí ìfẹ́ kábíyèsí lákàlàkàlàkà, tó ń ṣe gíràgíràgírà, tó ń tẹ ilẹ̀ gírígírígírí pé kò sí ẹni náà. Kí ló dé? Ṣé wọ́n bí sóyin mẹ́ja fún Ashley àti kábíyèsí? Kí ni gbogbo kìràkìtà Ashley tó fi dé pé kábíyèsí lóhùn, ó fi force wọ ààfin. Ó ní kí kábíyèsí force fẹ́ òun. Kábíyèsí dẹ̀ ń fẹ́ tipátipá náà ni. Nǹkan tó bá fi pá ṣe kò ní láárí. Nǹkan tó bá fi ìfẹ́ Ọlọ́run ṣe, òun ni ó níyì ló ń last fún èèyàn. Ó mà ṣe o. Wọ́n ló tán o. Pẹ̀lú gbogbo ìwà tí Ashley ń hù, ìwà pé fàbílẹ̀ tutọ́, bó bá o pa, bó bá o bù lẹ́sẹ̀. Òun ni Ashley ń wá káàkiri. Ó ní dandan pé kábíyèsí gbọdọ̀ fẹ́ òun. Tí ò bá fẹ́ òun, wàhálà dé. Òun ló ṣe ń jà gbogbo ogun tó ń jà yìí o. Àwọn family ẹ̀ náà tó dìde ogun, tó dìde ìjà, tó dìde gbogbo ẹ̀. Wọ́n lòdù mọ́tò wá bá kábíyèsí láàfin lánàá yìí. Àná òde yìí ni mò ń sọ yìí o. Kí ni wọ́n dẹ̀ wá ṣe o? Wọ́n ní kí kábíyèsí kó fò kó nìṣó. Àwọn fẹ́ pàṣẹ fún kábíyèsí. Ó gbọdọ̀. Gbogbo ètùtù tó kù tí wọ́n ló ku ẹyọ kan tí Naomi fi máa wọ, tí Queen Naomi fi máa wọ ààfin. Wọ́n lẹ́yọ kan péré ló kù. Òun náà fi gbé secret sword kábíyèsí. Kò tí yé yin secret kíni staff fún kábíyèsí yẹn. Secret staff tí kábíyèsí máa mú dà, wọ́n náà gbé lọ. Ó dẹ̀ bọ́ sọ́wọ́, wọ́n wá lọ wọ́n wá bọ̀. Wọ́n ní Ashley àti kí ló ń jẹ́, àti Mariam, ọwọ́ wọn ló wà. Pé wọ́n ti seize pé láyé. Pé kíni yẹn dẹ̀ ní í ṣe pẹ̀lú ètùtù tó fẹ́ ṣe.
pé tí wọ́n bá ti rí wọn ò lè ṣe nǹkan kan fún Naomi mọ́. Kò ní ṣe ritual mọ́. Kò ní lè ṣe ritual yẹn because wọ́n ò fẹ́ kó wá sáàfin. Ẹ̀yin èèyàn wa, ṣé ẹ̀ ń gbọ́? Ṣé ẹ̀ ń ríṣẹ́? Ṣé ẹ̀ ń rí ayé? Ṣé Ọlọ́run ló dá ọmọ yìí ṣá? Ìyẹn Ashley. Ọlọ́run tó jẹ́ pé ẹ̀jẹ̀ wà lára Ashley, ohun tó wà lára Naomi. Ẹ̀jẹ̀ tó wà lára ara gbogbo wa. Ọmọ yìí dẹ̀ ń hùwà bíi pé kò sọ́lọ́run. Bíi pé òun ni igbákejì Ọlọ́run. Ayé ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run. Wọ́n bá ní wọ́n wá dé lánàá, Ashley àti àwọn ẹbí ẹ̀. Wọ́n náà dé bíbà pé kì í ṣojú àwọn yìí ni kábíyèsí yóò gba Naomi padà sáàfin. Pé kò gbọdọ̀ sú ẹ. Kìní yẹn kò gbọdọ̀ ṣe ritual yẹn ṣẹ. Pé kí kábíyèsí pàṣẹ kí Naomi gbọdọ̀ ṣe ritual yẹn nítorí wọn ò fẹ́ Naomi láàfin. Ẹ̀yin èèyàn mi, eléyìí kí la ti fẹ́ ṣe léèsì. Ẹ lè bá wa dá sọ̀rọ̀ yìí. Ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin amòye, ẹ̀yin tọ́lọ́run dá ọpọlọ tó péye sí lára. Kí ẹ bá wa dá sọ̀rọ̀ yìí nínú comment section. Ṣé eléyìí ò wà kẹ́jẹgbé? Ṣé eléyìí ò wà kí la fẹ́ sọ eléyìí sí? Kí la fẹ́ sọ irú ọ̀rọ̀ yìí sí? Ashley ò bẹ̀rù Ọlọ́run. Àwọn Láfúgìdì ò bẹ̀rù Ọlọ́run. Ṣáwọn ni aláṣẹ fún kábíyèsí? Àwọn ni adviser kábíyèsí ni àwọn Láfúgìdì. Níbo ni wọ́n ti já wá? Níbo làwọn yẹn ti wá? Ìlú wo náà ti wá? Ṣé Yorùbá kan náà ni? Wọ́n sọ wípé wọ́n máa pàṣẹ fún kábíyèsí. Ṣé àwọn náà sọ fún náà yàn pé kó máa pàṣẹ fún kábíyèsí pé àṣẹ tí àwọn Láfúgìdì bá pa, òun là bẹ́ gé. Therefore, kábíyèsí gbọdọ̀ tẹ̀lé àṣẹ wọn. Àbí kí Calabash Carrier kó pàṣẹ pé ẹ̀yin Ashley ó pàṣẹ pé kábíyèsí nǹkan tóun fẹ́ ni kó fẹ́. Ó máa dẹ̀ ṣe níbo náà ti ń ṣe irú ẹ̀. K'Ọlọ́run kó dìde nínú agbára rẹ̀. Kó dìde ìrànlọ́wọ́. Torí a kọ́ wípé kò sí nǹkan tí Ọlọ́run kò lè ṣe. Ọlọ́run ọba, òun ló ń la ọ̀nà níbi tí ọ̀nà ò sí. Kó wá ṣe ìyanu. Kó wá dá sọ̀rọ̀ kábíyèsí. Ọ̀rọ̀ yìí ó ń ṣe wá ní kàyéfì pé níbo náà ti rí irú ẹ̀. Tó bá ti jẹ́ pé a ti rí kà nínú Bíbélì, ẹ̀rù lè má bà wá. Ṣùgbọ́n pé a rí kà nínú ìwé mímọ́ Ọlọ́run, pé a dẹ̀ rí gbọ́ rí níbi tí Ọlọ́run àṣẹ t'Ọlọ́run pa sí ilé ayé yìí fún àwọn ọmọ èèyàn. Pápá àti rí gbọ́ rí a dẹ̀ máa panic. Ṣùgbọ́n tí ò bá sí yẹn nínú àṣẹ t'Ọlọ́run pa sí ilé ayé yìí pé wọ́n gbọdọ̀ irú nǹkan tó ń sọ pé wọ́n gbọdọ̀ jẹ́ kí Naomi kó má fẹ́ kábíyèsí mọ́. Tí àwọn náà tó pàṣẹ, àwọn náà fẹ́ kábíyèsí àbí àwọn ni kábíyèsí fẹ́. Tó fi wá di run tó báyìí. Ẹ̀mí mímọ́ dá sí. Agbára Kristi kó dá sí. Ọlọ́run ọba ìyanu tó dá ọ̀run òun ayé, òun ló máa dá sọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣeun. A ti hand over fún Ọlọ́run pé k'Ọlọ́run kó ṣe ìyanu, kó wá jà fún kábíyèsí, kó dẹ̀ wá gbèjà Naomi. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. A dúpẹ́ o. Ẹ̀yin amòye, ẹ bá wa dá sọ̀rọ̀ yìí. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń bá wa share, kí ẹ dẹ̀ bá wa like, kí ẹ dẹ̀ bá wa subscribe nípa agbára oore ọ̀fẹ́ Jésù Kristi. Ẹ ṣé o. Agbára Ọlọ́run á wà pẹ̀lú wa o. Thank you very much. Oore ọ̀fẹ́ Ọlọ́run á máa bá wa gbé láti ìsinsìnyí lọ àti títí láéláé. Àmín. Ẹ ṣé o. Bye.